èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. Adúpẹ́ o ẹ̀yin ènìyàn wa tí wọ́n bá gun ẹṣin nínú wa lọ́wọ́lọ́wọ́ kò ní kọsẹ̀. Adúpẹ́ fún gbogbo ẹ̀yin ènìyàn pátápátá. Adúpẹ́ fún gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò ní orí ilẹ̀ wa. Adúpẹ́ fún àwọn tó ń gbìyànjú. Adúpẹ́ fún àwọn èrò ẹkùn. Adúpẹ́ fún olóyè májàsọ́lá. Adúpẹ́ pátápátá. In fact, bá a ṣe fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí o. Àwọn ọmọ tí wọ́n kidnap, àwọn ọmọ tí wọ́n kó ní ìjọba Orire local government ní Ògbómọ̀ṣọ́, ìròyìn tó ẹ̀ṣẹ̀ tẹ̀ wá lọ́wọ́ ń sìn kò sí ju bí 5 minutes lọ. In fact, kò sí chance ní àbágó live straight ni láti máa kà sí etí ìgbọ̀yìn, ṣùgbọ́n nínú fóònù náà láti lè ka ìròyìn síta, ibẹ̀ náà lẹ ti ń wò wáyé. So kẹ́ farabalẹ̀, kẹ́ máa bá wa ká lọ. Wọ́n ti fi wọ́n sílẹ̀ o. Wọ́n ti fi wọ́n sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Adúpẹ́ adúpẹ́pẹ́ òkun. Adúpẹ́ òkun. Ọpẹ́ náà ló padà já sí. Àti gbogbo àwọn tí wọ́n ń bú èébú pé àwọn èèyàn ń gbìyànjú. Adúpẹ́ lọ́wọ́ yín náà. Àwọn tó ń ṣépè, àwọn tó ń gbé pètùpètù síta láti máa kọjú sí ọmọ Adéyẹmọ lórí ìrìn tó ń rìn. A ti rí wọn lénìí. A ti rí fọ́nrán kan bíi highlight kan tó ń ṣe síta lénìí. Wọ́n ṣe highlight kan ní orí ìrìn àjò inú òjò tẹ̀nu wọ́n wà tó ti ń rìn. A ti rí wọn lénìí o ní ìrù ẹkùn mọ́ ń sọ tí wọ́n ti jáde lọ. So ẹ̀yin náà ẹ máa ṣe ìgbìyànjú. Ọlọ́run ò kọ ìgbìyànjú ẹ̀dá. Ẹ̀yin náà ẹ gbé ìgbìyànjú, ẹ gbé ìgbésẹ̀ káwọn aráyé náà lè máa rí ohun tí ẹ̀yin náà ń ṣe. Kò ní ìdí ká máa lára wa, kò ní ìdí ká máa bára wa jà. Ẹ̀yin ènìyàn wa, ohun tí a rí gbọ́ nìyẹn o. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ nìyẹn o. Ìwé àwọn akọ̀ròyìn kí náà ti ń pè àwọn Vanguard ti gbé. Bákan náà kí náà ti ń pè ṣé Daily Tribune àti Daily Post, gbogbo wọn pápátá ni wọ́n ti gbé ìròyìn náà. Gbogbo wọn pápátá ló ti gbé ìròyìn náà. Adúpẹ́ fún Ọlọ́run. Tó bá yẹ pé ilé ìfàsì ni ìbá ní kí n sáré gbé jáde láti kà títí gbọ́ wa, ṣùgbọ́n ìròyìn tá a gbé jáde legit ni. Píṣọ̀ wọn bọ́ ṣe rescue wọn, wọ́n kó wọn jọ, wọ́n ya fọ́tò wọn papọ̀. Gbogbo ẹ̀ náà lè máa rí lójúbù wọn rìn. Agbára Ọlọ́run nígbà tá a bá máa edit ẹ̀ tán, gbogbo ẹ̀ la máa gbé síbẹ̀ sẹ́yìn ènìyàn wa kẹ́ gbọ́. So inú wa dùn lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ ká máa yọ̀, ká máa dúpẹ́ pé ìdùnnú padà, ọpẹ́ ló padà kẹ́yìn, ọpẹ́ ló padà gbẹ̀yìn gbogbo, ọpẹ́ ló gbẹ̀yìn gbogbo ẹ̀. Wọ́n lọ bí ti àwọn kan, wọ́n lọ bí ti àwọn kan tí wọ́n lọ tí wọ́n dé mọ́. Wọ́n lọ bí ti àwọn kan tó ń lọ tí wọ́n dé mọ́. Àwọn kan ló lọ tí wọ́n dé mọ́. Àbí ìbá àwọn kan ní ti kí náà pè Chibok 2014 kan yẹn till now àti ìgboro wọn, àbí 2015 kan ní Chibok gẹ̀. No, kò tó bẹ́ẹ̀, àbí mi ìrántí ẹ̀rántí yí ẹ̀yẹn mọ́ṣá. Around that time náà ní 2014-15 ni wọ́n ti kó àwọn Chibok gẹ̀ tó jẹ́ pé títí dè ní kò sẹ́ni tó mọ ibi tí wọ́n wà. Ìmíì ti bí ọmọ 3 síbẹ̀. Wọ́n ní ìmíì gan wálé gan ilé òwú ń gbé mọ́. Ó wálé ilé ìmíì gan wálé gan ilé òwú ń gbé mọ́. Ó ní pé inú igbó yẹn ló wù ń gbé. Ó padà sínú igbó. Adúpẹ́ pé táwọn ilé yìí ò rí bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti kidnap ní náà tó yẹ pé kò sẹ́ni tó mọ where about them again. This is the first time tí nǹkan ilé àṣẹlẹ̀ tí ó dẹ̀ jẹ́ ilé náà ní ìbẹ̀rẹ̀ àti òpin tó máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa. Now a ti mọ ibi tí ìṣòro wà ń sìn. Ẹ̀yin ẹlẹ́ṣọ́ ààbò, gbogbo ẹ̀yin adarí wa, àti mọ ibi tí ìṣòro wà. Mo rí àwọn kọ̀ọ̀kan táwọn èèyàn post pé unity at last, ètò ìṣe Mákindé, mo rí tán ṣe kíní yẹn tó di ọwọ́ ara wọn. Mo ṣe lóòótọ́ náà ni. Tó bá rí bẹ́ẹ̀, irú nǹkan tá à ń fẹ́ náà nìyẹn. Ká wà unite. A wà lórí TikTok kan lénìí. Àwọn nǹkan tá à ń sọ ń bẹ̀ náà ni wípé kí ló dé tí àwọn bàbá wa tán fi ń wòran? Kí ló dé tó ń wòran tí wọn ò dá sí ọ̀rọ̀ bí nǹkan tí mo ti ń sọ fún wa lórí kan ní pé kí ló dé tí wọn ò dá sọ̀rọ̀ olóyè Ìgbòho àti Gani Adams? Kí ló dé tí wọ́n fi lajú sílẹ̀ tí gbogbo nǹkan di bó ṣe dà yìí?
níbi pé bóyá ẹnìkan wá lọ ń jáde wá lọ ń pa ìtàn ibú kan sílẹ̀, kò yẹ kó dé gbogbo stage yẹn. Ara àwọn error tó wà nílẹ̀ nìyẹn. I almost through, don't worry. So ìdùnnú ó jálayọ̀, ìta ni mo wà, mo ṣeré lọ sí ìta ni mo yẹ bí news yẹn ṣe wọ bó ṣe wọ orí fóònù mi Daily Pan látòrí Daily Post látòrí Tribune ni mo rí immediately mo ṣe ń sábọ̀ nílé nìyẹn pé ẹ̀yin ènìyàn mi eléyìí kò ní jìnnà sí yín àtọ̀, kẹjẹ́ káwa náà kẹjẹ́ ká sáré bá wọn share good news. Ó máa ń dá ká sáré bá àwọn èèyàn bá wọn gbé news instead of share bad news. Yes, adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ fún gbogbo ẹ̀yin ènìyàn wa gbogbo. In fact inú mi dùn lẹ́nu, inú mi dùn torí àwa ló mọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ yìí ó ti cause a lot of things sí àwọn ènìyàn lára. Ó ti cause a lot of things sínú àwọn ènìyàn. Nígbà tí kíní kọ́kọ́ ṣẹlẹ̀ àti sùn wàhálà ni. A máa wò bí a gbọ́ ìròyìn o, wọ́n ti fi wọ́n sílẹ̀ o. Ẹ wò ẹnìkan náà ṣáà ló lọ sí. Irú condition wo ni family àwọn èèyàn wà lénìí? Ṣé rí pé ìyẹn máa ti wú another thing síta nínú family yẹn pé wọ́n dẹ̀ jọ kidnap wọn ni Mr. Oyedokun òun ò padà wálé mọ́. Mr. Michael Oyedokun òun ò padà wálé mọ́. Àwọn Fúlàní bẹ́ẹ̀ lórí àti ẹnì kejì tó náà kú sákàtà wọn. Ẹ̀wọ̀n àwọn ọmọ kéékèèké. Later à ń sìn láwa máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí. Kí ló ṣẹlẹ̀ sáwọn ọmọ kéékèèké wọ̀nyẹn? Báwo ni condition wọn? Kí ni ìjọba fẹ́ ṣe fún wọn? Báwo ni wọ́n ṣe fẹ́ take care wọn? Torí wọ́n ṣe wà ń sìn direct hospital ni. Hospital á gba àlejò. Bọ́n ṣe wà ń sìn private hospital lẹ́ẹ̀kan kó wọn lọ. Ṣé ìjọba ní hospital? Tàbá ní kó wọn lọ sí hospital ìjọba. Àbí kí lẹ sọ sí? Pẹ̀lú wọn tẹ̀ ọkọ rescue wọn ná. Ayọ̀ ni later láwa máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ báwo ni wọ́n ṣe rìn, àwọn wo ló gbà wọ́n lẹ̀, wọ́n ìṣọ́pọ̀ àwọn ẹlẹ́ṣọ́ ààbò, àwọn rescue team náà sì pé ń sìn, àwọn rescue team àwọn ló lọ gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé wọ̀nyí, àwọn ló lọ gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ajínigbé. Adúpẹ́ fún Ọlọ́run, ẹ̀yin ènìyàn mi, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí yín sórí ìkànnì wa Àkàlàmàgbò TV. Ọpẹ́ ló bá dé o, ìròyìn ìdùnnú gidi lélẹ́yìí o, ìròyìn ìdùnnú gidi lélẹ́yìí o, kẹ́ bá wa share o. Eléyìí kì í ṣe ìròyìn ìbànújẹ́. Ẹ má wò láti fi ṣọwọ́ sẹ́nìkan torí ìròyìn àjàbalẹ̀ lélẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ rí. Kò tí ju 10 minutes. Tẹ́ bá lọ wo orí news yẹn sì ẹ rí pé kò tí ju 10 minutes tí wọ́n drop news yẹn. Èmi wàá mọ̀ bí ó ti tẹ̀yìn lọ́wọ́ tẹ́lẹ̀ o, ṣùgbọ́n ọpẹ́. Ijó ńlá gidi la kọ́kọ́ fi sí. Èwo la ò ní yọ̀ sí. Bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yọ̀ sí. Bó ṣe rí nìyẹn. Ẹ jẹ́ ká lọ mú níbi tí ilé wa ti ń jò. Bẹ́ẹ̀ ni ká ti lọ mú nísìnyí. Yes, another strategies. Àgbẹ̀kọ̀yà ni o, ìrù ẹkùn ni o, àwọn tọ̀tún ni àwọn tòsì ni o. Ẹ jẹ́ ká parapọ̀ ká jọ face issue tó wà nílẹ̀. There is no time to negotiate, no time to dialogue, no time to láti máa bára wa máa jà, láti máa bára wa sọ àwọn nǹkan tó ní mínì, kò sí time fún yẹn. Ẹ jẹ́ ká face àwọn agbésùnmọ̀mí, ẹ jẹ́ ká face wọn, ẹ jẹ́ ká fọ̀lú wa mọ́, ẹ jẹ́ ká face ká wipe wọn out. Ẹni tó bá fẹ́ gbé pẹ̀lú wa kó máa bọ̀ láàrin ìgboro. Constitution ni ẹnìkan lè gbé níbi tó bá wù àgbà. Ẹ máa bọ̀ láàrin ìgboro. What are you doing in our forest? Kí lẹ ń ṣe nínú reserve wa? Kí lẹ ń wá ń bẹ̀? Ẹnikẹ́ni tó bá nínú reserve agbésùnmọ̀mí lẹni náà. Agbésùnmọ̀mí pọ́nbélé ni ẹnikẹ́ni tó bá nínú reserve wa. Bó ṣe jẹ́ nìyẹn. A máa lọ extract ìròyìn, a máa wá ròyìn yẹn sí gbogbo ẹ̀ later. A máa fi ṣe live lálẹ́. Ṣùgbọ́n a ní ká kọ́kọ́ gba ilé ìyẹ̀ wò ni. Oyin mọ́mọ́ ni adúpẹ́ o. Tọ́lọ́run ò gbójú wa jẹ́. Adúpẹ́ lọ́wọ́ àwọn ìlú ẹkùn lẹ́ẹ̀kan sí. Adúpẹ́ lọ́wọ́ Nigeria Police, àwọn DSS, Ṣèyí Mákindé, adúpẹ́ lọ́wọ́ rẹ náà. Adúpẹ́ lọ́wọ́ rẹ. Ṣùgbọ́n ẹ lọ tú èrò yín pa, ẹ tú pa dáadáa. Ẹ tú èrò yín pa bó ṣe ń lọ kò bójúmu. In your own aspect bó ṣe ń lọ kò bójúmu. I'm talking about Ṣèyí Mákindé right now. Bó ṣe ń lọ kò bójúmu. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ̀yin olólùfẹ́ wa. Ní rí jù báyìí lọ for now. Maybe later after tá bá ti wo ball tán lálẹ́, mọ̀ látọwọ́ bí 11, 12, 1 o'clock yẹn. A lè jáde síta láti wá fi ṣeré díẹ̀ sí tá fi wọ ọjọ́ Saturday. So ẹ bá wa share,
èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Akalamago TV show. Don't forget to subscribe. Watching for the first time.